ìlú Ọ̀yọ́ pín yẹ́lẹyẹ̀lẹ o ní àná òde òní yìí ní ọjọ́ 13 oṣù kejì nígbà tí wọ́n fi kábíyèsí ọba aláàgọ́ ọ̀já tí àgọ́ ọ̀já tí wọ́n fi ń jẹ òun náà ní aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Àwàdé ẹlẹ́wẹ̀ẹ́tù kínní làwọn náà ń jó wípé ají ṣe bí Ọ̀yọ́ láàrin ẹnìkan ń ṣe bí bàbá ẹnìkan láàfin tọ̀dọ̀ tiwọn náà àwọn náà ń fi oyè ìyálájé ilẹ̀ Ọ̀yọ́ làwọn náà ń fi ń jóyè oníkálukú ló ń ṣe tiẹ̀ kókó jábele kálukú ló mi ṣe tiẹ̀ ìlú Ọ̀yọ́ wá pín yẹ́lẹyẹ̀lẹ lánàá òde òní yìí aláàfin Ọ̀yọ́ ò sí níbi tí wọ́n ti ń gbadé gómìnà Ṣèyí Mákindé rán igbákejì rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbé adélé ọba aláàgọ́ ọ̀já láti gbé lé wọn lórí bẹ́ẹ̀ sì rèé Abímbọ́lá Àwàdé tó jẹ́ pé irú ijó yìí ò sí lẹ́sẹ̀ wọn rí òun náà ni wọ́n kí ijó mọ́lẹ̀ o tí wọ́n ń jó lọ́tún àti lósìn wípé kò wá tán bí kóníkálukú kó ṣe tiẹ̀. Ẹni bá bá ti ṣe kò ní owó jẹ ìwé pọpọ bá ṣe ìwé owó gbéra ẹni bá bá ti jẹ. Ọ̀yọ́ ló ládé kábíyèsí bí fúnmọ́lá mú sílẹ̀ máa wo ṣe wọ́ ẹlẹ́wù ẹ̀tù kábíyèsí àgbọ̀ bí olúmọ́mọ́ ti gbọ́ àgbọ̀ bí olúyẹyẹ ti yẹ bí fúnmọ́lá kábíyèsí gbogbo bọ́lá olóòwò ní ìkìlẹ̀ ọmọ ọ̀yà tó lè ní ìkìlẹ̀. Kábíyèsí, ó máa wá yín gbòòrò lọ́dún 2026, bàbá rẹ̀ ló dùn láì bàbá mi lọ́kọ̀ọ́. Ṣé ẹ̀kọ́ wá jayé títí? Ẹ̀kọ́ pàṣẹ kábíyèsí omi tó kíá. Àtàyẹ̀lá kì í ní Kánádà. Bàbá mi kí o. Bọ́lá, ọkùnrin yẹn kí yẹn lọ. Gbogbo ẹni bá bá ti ṣe.
òní owó jẹ ìyókò pọpọ ní owó gbéra ẹyin bá bá ní jẹ òní owó jẹ ìyókò pọpọ ní kòkìrì gbéra. Kábíyèsí àbí àkọsí mo kà fọ́ bá ní bọ́lá kiri gbogbo ìlú ọ̀yọ́ bá bá jẹ ìyàwó ńlá ọmọ Yorùbá ní wọlé. Àbí àkọsí mo kà fún kábíyèsí Yorùbá. Ìlú ọ̀yọ́ bá bá jẹ ìyàwó ńlá ọmọ Yorùbá ní wọlé. Ọba ní ìbò ṣe kábíyèsí àkọ́níọ́. Arábàkiri ìjọba máa bá láyé ìjọba ní ìbòjé bàbá mi àtàbí. Arábàkiri ìjọba máa bá láyé ìjọba ní ìbòjé bàbá mi àtàbí. Kábíyèsí. Ẹnà òde ẹ̀wọ́n wo àrà dákẹ́ ọmọ agúnlọ́ èrè bàbá mi agúnlọ́ yẹn mọ̀ bí ọgbẹ́ ní gbẹ̀sọ́ àtẹlẹsẹ̀ mi ń tẹ̀nà. Àwọn alálọ́bá ará ọ̀yọ́ lọ́lọ́bá ará mi hàn nàkú òsì àhálà lọ́ba ará ọ̀yọ́ lọ́lọ́ba gbogbo ọmọ awẹ́tí mẹ́rẹ̀ yìí ẹsẹ̀ kábẹ́ túbọ̀ ṣe kábíyèsí fún náà fi. Àwọn èrò ládòkò ìlú ẹlẹ́tù lódún ní ìdòdó Òṣògìdì Òṣògìdì tẹ̀lébà àwọn bàbá èyí tó bá wà fẹ́ ká awẹ́ délédélé wọ́n gbé ọmọ olókùn wá sí àké ikú yá nìyàn ọmọ oníkòrò dọkọtọ ní kò wọ́n máa jìfà. Ẹ bá ń sọ fún olókùn rẹ sí Ìbàdàn tó wọ́n olókùn rẹ sí awẹ́ àtọ ìyọnu jẹmọ́ tó rẹ̀ ní rọ́dúnwọ́ bá lọ́wọ́ ìlànà olókùn rẹ sí ìyàn tí ọ̀rọ̀ rọ́dúnwọ́ bá lọ́wọ́ ìlànà olókùn rẹ òní ará òde èsì. Ìjọ́tijọ́ ilẹ̀gbọ́n rẹ̀ bọ̀ sí lẹ́gúnmọ́ lẹ́fọ̀dé pàmì ẹ̀pẹ́ ọmọ gbèsè pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ lòdó bàbá ìpàdé ti sínú wa tíjọ́tijọ́ mọ́jọ́ rẹ̀ dé èsì Tinubu lẹ́fọ̀dé pàmì ẹ̀pẹ́ ọmọ agúnyẹ́ pupa fàlejò pupa odún tiyẹn odún tàlejò odún tí wọ́n tọpẹ̀ nínú àwọn òtẹ́ǹkẹrẹ ọmọ agúnyẹ́ fọdó pàmì ẹ̀pẹ́ jọ̀gbọ̀dọ̀ ìgbìmọ̀ yé ẹ ti ṣe kábíyèsí fún aláàfin. Àkànní èyí méjì ìyá dègbèlò bámi Àkànní ọ̀tá ogún ọdún padà bọ̀ wá lò lẹ́ẹ̀rẹ́ lágbọ́ ọlọ́pàá wá lórí ọmọ yàtọ̀ lóò mo ń bọ̀ wá síbò ní òótọ́ ọmọ ìyá Tinubu olùpọ̀pọ̀pọ̀ bí ẹni gúdó rẹ̀. Wọ́n ní àpá àdìyẹ́rẹ́ yóò fọ̀nà fúnra jẹ ní iye fúnra rẹ̀ nípa kábíyèsí ẹ̀rẹ́ ìgbogbo ọ̀tá láṣẹ Elédùmarè ẹ̀yìn ọjà òní jẹ́ láṣẹ Elédùmarè. Ìjókòó tá a jókòó yìí ó yẹ ká kí iChief ẹni tá a mọ̀ sí ọ̀tún ìyálájé tuntun àyànràn ní orúkọ tiẹ̀ sí ìyáláyọ̀ lára wọn a kì wọ́n ní àrà ọ̀tọ̀ tó bá ti tó àsìkò tá a dé orí ètò bákan náà là ń kí bàbá wa Ọmọmọ́tòṣọ́ ẹkú jókòó lábẹ́ bẹ́ẹ̀ ni mo kí balógun ti ìlú Awẹ́ iChief Adéṣakí and his wife. You are welcome, sir. You are welcome, ma. Lábẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí n fi àwọn oníṣọ̀gbó láàrin ìṣẹ́jú kan sí méjì òun náà lẹ́lò tí ẹ sáré bá wa ṣóhun tàbí méjì ó tún ní papọ̀ sórí. Ó tún ní pé àwọn oníṣọ̀gbó nígbà tí ètò ń lọ lọ́wọ́ àwọn ọkọ̀ orí adé wọ́n kalẹ̀ sí àárín wọn bí látòrí bàbá wa kábíyèsí ọba Sọ́líù Ayémọ́nlá Azeez Agbọ́nlóyè fọ́ ọmọlé Onígànná of Ìgànná. Bákan náà ni bàbá wa Mustapha Adékìtàn Sàbígànná of Ìgànná land slip of tongue sir. Bákan náà bàbá wa Mustapha Adékìtàn Rafiu ọba Ondo of Òkèò ojú òní tí ẹ̀dá ṣe kábíyèsí o. Ìbà ó ìbà lọ́yà rẹ̀ ìsàgọ́dọ̀ ọ̀la mọ́júbà lápá tó mọ́júbà sí tòsí mọ́júbà níwájú mọ́júbà lẹ́yìn mi ìbà láàrin gbùngbùn níbi tí Olódùmarè lè sọlá ọba wa bí bọ́lá kan ní mọ́júbà kí bá mi sẹ́ ọba ìsọjẹ́ ló tutù fọláàfin ọba ìsọjẹ́ ló tutù fọláàfin.
ìbò ọlọ́rọ̀ ní ọ̀rọ̀ tí yóò rọ. Ìbò pàtàkì ìṣòro tí ó ṣẹ̀jẹ̀. Ìbára ẹ̀ṣẹ̀ kù, wọ́n ní dẹ́kun irú ọ̀rọ̀. Kò ní kú irú ẹ̀rọ ní àgbẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ ẹ̀kún lọ́wọ́ òṣàgbó lábíà jù. Bí ọmọ ẹ̀dá sàlí dáadáa fọwọ́ yòókù ṣe. Ayé mú orí òkè. Ẹlẹ́ni ọjọ́ ẹ̀fọwọ́ yòókù wọ́n mọ́. Irú ọmọ lọ́wọ́ o. Ẹ̀yà bá dúró ní òlé fàkàtú. Bàbá wo lábí òyìnbó ẹ̀yà bá dàpọ̀ onílé ìrọ̀lẹ́ lónìí. Ṣẹ́gbọ́n jẹ́ ẹ̀fí yòókù wọ́n mọ́. Ìjọba mi kú lọ́wọ́ o. Adélé ni kòkó lómi ni. Adélé lé kòkó ní dáró ọmọ gbé. Agbára káyé ẹ̀sìn kábíyèsí Fọláàfin. Omi kọ́lá kan ní bàbá mi. Ẹni tó bá tètè bọ̀ ní Fọláàfin lágbá tó dọ́gba. Wọ́n kàn ń báyà ájà ní Ṣàngó lónìí sẹ́rẹ̀. Ọtí bá dùn babaláwa kọ̀rọ̀ fún Ifá o. Ọ̀gá dàgbà ṣẹ́gun wá sọ fún ọ̀sán yìí. Akọrin gbogbo tí bá dùn ọ̀nà bá Ṣàngó rẹ̀ sọ. Ṣàngó làárọ̀ mọ́ lọ́kùn bá wọn lọ. Àtúwọ̀n kárí ibi tí wọ́n dáná lọ. Àfijé olóògùn kàkálẹ̀. Sẹ́sẹ́ ní ọmọ ṣe lẹ́yìn aṣòdodo. Àrìn mọ́tò sí kálẹ̀ yìí àkọ́mọ́ máa bẹ̀rù ètèrú. Lọ́kùnrin kò bọ́ bẹ̀rù ètè mọ́mọ́ rú. Ọ̀rọ̀ ọmọ dídé. Fọláàfin èmi àwọn sọ ní gbogbo ibi tí n bá dé. I'm proud to be an indigene of Ọ̀yọ́ Aláàfin ikú bàbá yèyé. Èmi àwọn ní Ṣàngó Aláàfin Aláàfin ní Ṣàngó. Iná lórí iná lẹ́nu abàkàtà yẹ́rìyẹ́rì. Béèyàn bá torí àkànní tó bá kẹ́rù oko, àbó torí àkànní tó kẹ́rù wálé, ẹ bá fi yé pé kò síbi tọ́wọ́ dà Ṣàngó tó. Iná lójú iná lẹ́nu kábíyèsí nítorí ọba àkànní. Ìgbà ọkọ, ìgbà àdá, ìgbà abẹ́rẹ́, ìgbà òkèlè, wọ́n pé bíríkótó, wọ́n pé bíríkótó, wọ́n sì bókè ìṣọ̀tá àkànní. Òkèlè ò sì jẹ́, òkèlè ò sì mú, òkèlè ò sì bàyà, òkè sì ń borí gbogbo wọn. Kábíyèsí o, gbogbo ẹ̀yin kẹ́yìn tó bá forí sàpàtà, fífọ́ ni gbogbo wọn máa fọ́. Yorùbá bọ̀ wọ́n ní ọgbọ́n kábàlùgbà alábàáwọn àgbórákòrò ní ti gbé ọ̀pọ̀ ẹrù jìgbìjìgbì lọ́rùn ọ̀pẹ àtàrí kọ́ ọmọ tiẹ̀ sínú àpò káṣíìrì ló mọ̀ bá tú àkànní òòṣà àṣírí ní òní tú. Àṣẹ. Àwọn alálẹ̀ ilẹ̀ wọ́n mọ tì ní lẹ́yìn Àṣẹ. gbogbo ìgbà ibi tá a lọ gangan ọ̀làdé yìí a fẹ́ dàbí ẹjẹ́ ń lo Yorùbá àtọ̀yọ́ a fẹ́ dàbí lásìkò tá a wà yìí yóò sì yàn bàbá ṣe. Nǹkan tó kàn lórí ètò wa òun náà ni ètò ìfinijoyè proper ní tààràtààrà sàn ká jẹ́ pépé lórí ká dàbí ká sì súre fún àwọn eléyìí tí ọ̀rọ̀ kàn pàápàá jùlọ ìyá ọ̀tún ìyálájé tuntun fún ilẹ̀ Ọ̀yọ́. Àkànní máa fi ọ̀lẹ́rẹ́ Abímbọ́lá Kábíyèsí fún bàbá yìí, ẹ̀mí yóò gùn, Àkànní ọba Jídára, ẹ̀dá sọpẹ́, ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ní jẹ́ kàwé sí ìmọ̀lẹ́sọ̀rọ̀ fún ọgbẹ́ ìyá, ẹ̀kọ́ àdójì ò, ẹ̀jẹ̀ sí àmì tí ó bẹ̀rẹ̀, ẹ̀dá sọpẹ́ ẹ̀kọ́ sí ìmọ̀lẹ́sọ̀rọ̀ fún gbogbo lọ́balọ́ba, ẹ̀kọ́ àdójì orí adé o, ẹ̀dá sọpẹ́ ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ní jẹ́ o, ẹ̀ pẹ̀lú bí àpèlè bàbá yìí o, gbogbo ẹ̀dákẹ́dà tí a bínú obì wọ́n fa bẹ̀gbẹ̀ bí fún ya rẹ̀ ní o tí bá ń bínú àkímù Aláàfin Ọ̀yọ́ Abímbọ́lá Ọ̀wọ́ Adé ẹlẹ́wọ̀ ètò àkọ́kọ́ bí ẹkún ní í ṣe péré Ata bí ọ̀fọ̀ ní sàkárò gbogbo ẹ̀dá tó sọmọ Ọ̀yọ́ torí àfọmọ Ọ̀yọ́ tó bá jọ máa lè gbogbo ẹ̀dá yòókù tó jọmọ Ọ̀yọ́ tí ọba gbàgbà Láàfin pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀sìn Awórò ni ó ṣe. Fara lọ gbogbo àwọn tí a ti rìn lọ́dọ́ gbogbo ẹ̀dá tí wà ń bẹ́ ń kọ̀kọ̀ tó fi dúdú ló ti ń tu funfun jáde
ọlọ́wọ́ wọlé apákẹ́jú la wà yìí ní kọ̀rọ̀ ní gbangba àṣírí rẹ̀ ó tù ú. wọn máa wí ẹran mékè mo fi wí ẹran àgọ́ gbà á. lágbára láwọn ìyá àti bàbá. ọmọ ọmọ Ọ̀yọ́ ẹ̀yin tẹ́ dúró tábà àfẹ Ọlọ́run ó dúró tì yín. yóò dúró tì yín yóò dúró tì yín. olùkọ́ ọdọ ayé ò ní lù fún yín dó. ní tí a ń pèlè yẹn lẹ́rí yìí o. ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ tó bá ní làákàyè ẹ má jẹ́ àwo ń tá jẹ Ọ̀yọ́ kẹnu Ọ̀yọ́ tóbi. ọwọ́ adékẹ́ ń bínú o gbogbo àwọn akájọ́ ọmọ Ọ̀yọ́ ẹja ní làákàyè àpèrè Ọ̀yọ́ lọ́kàǹkà àpèrè Ọ̀yọ́ ni ń bínú ṣùgbọ́n àwọn àgbàlagbà wọn láyé ìbínú yẹn kọjá tẹ Olúwa mi ẹ̀mí yóò gùn gbogbo ẹ̀dá yòówù tó fojú fojú wo ilé Ọ̀yọ́ kò ní rọ́pẹ́dá àpàràwọ̀ aláṣẹ́kù ọ̀tún ìyálóde ndí abilade ọ̀tún aládé ndí abilade ẹ máa bọ̀. ọdún yàrá ní ilé Ọ̀yọ́ ọdún yàrá ní àdídáàtú ọmọ tó yọ̀ sí Aláàfin yìí ẹtì ló kọ ṣùgbọ́n Aláàfin ló fowó kọ tó kọ yín lónìí ẹ má dalẹ̀ Aláàfin o ẹ má dalẹ̀ Ọ̀yọ́ o ọ̀dàlẹ̀ balẹ̀ kúlẹ̀ yóò bá dalẹ̀ yọ̀ balẹ̀ lọ o ẹ má wà ní pépà àwọn tí a fún ní lóye ẹ pèsè kí lóye lẹ́yìn náà tí ẹ bá ti da Aláàfin gbogbo tẹ́ ẹ kó wọnú oyè yóò máa lékún tẹ́ ẹ bá láníyàn pé da Aláàfin omi bá wọ tí iyọ̀ bá wọ lómi yòrò ni àmọ́ tẹ́ ẹ bá lẹ́mìí pẹ́ dá Láàfin gbogbo orí ọwọ́ yín yóò yòrò ni o èmi kí mò ń wí bẹ́ẹ̀ àgbàlagbà ni o àgbàlagbà ni o ṣùgbọ́n tẹ́ ẹ bá ti dalẹ̀ Aláàfin tẹ́ ẹ dalẹ̀ Ọ̀yọ́ orí ọmọ àlékún orí lọ́wọ́ dáadáa ọmọ àlékún dáadáa lọ́wọ́ yín ẹ má dalẹ̀ o ẹ má dalẹ̀ o tí Aláàfin bá mú yín jáde àmọ́ àyàpárọ̀ yín ṣẹ́ jẹ́ pàtẹ́ ẹ bá dé ẹ wà sọ fáwọn èèyàn pé ẹ àwo ni irúṣẹ́ wo wọ́n rán mi. rárá o tẹ́ ẹ bá ti wí bẹ́ẹ̀ ibo àṣírí yín ọmọ bò tẹ́ ẹ bá tàṣírí orí ilé àṣírí yóò tù lọ́sàn-án lóhùn lágbára lọ aláṣepọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti tàṣírí orí adé Ọlọ́run wọ náà bàbá wa Àkànní Ẹlẹ́wẹ̀dì àṣírí yóò máa bò ẹ má dalẹ̀ Ọ̀yọ́ o ẹ má dalẹ̀ Yorùbá o àìrójú àìráyè kò ní wọ̀ ní Ọ̀yọ́ o kò ní wọ̀ ọ̀dẹ́ ẹni kankan wá o kábíyèsí kú bàbá yèyé ẹ̀mí yóò kú o àdàkànlẹ̀ dára o ọlọ́kàlẹ̀ o lọ́pàlọ́sọ̀ ní mú o gbogbo bí ẹ tawétawé bẹ́ẹ̀ ní kúrò àbúrú bẹ́ẹ̀ o gbogbo ọba tó wá dúró ti Aláàfin torí nílẹ̀ Yorùbá ọba pọ̀ ṣùgbọ́n Aláàfin òpè lórí ikú ò ní ṣe yé o ẹ máa ṣe nǹkan ní ikú ò ní ṣe yín ẹ̀mí yóò gùn o ẹ̀mí yóò gùn o ẹ̀kú dìde o àdélébálẹ̀ àrìnàkólé àgòyà bí o. Sáré gbájú máa lọ́wọ́.
Àkànní máa fi ẹlẹ́. Abímbọ́lá. Hello, New Year man. Gbogbo àwọn akáwá bí ayẹyẹ. Ọmọ ẹ̀dọ́ orí. Orin dáadáa ò ní tọ́lọ́dẹ kálukú. Èyí tẹ́ ẹ báyìí olóyè wá. Ẹ wá sọ́pọ́ọ̀tì olóyè láti bá sí bá ń kẹ́yẹ. Ẹ jẹ́ ká dìde ká sọmọ ìyá wa ká torí wọn wá bí ká wá bá wọn kẹ́yẹ. Ìyálọ́jà. Wọ́n ní bẹ́ẹ̀kọ́ ẹni bá jó oore orí máa ń yá àtọ́kùn ẹjọ́. Gbogbo àfijó Tẹ̀lé wọn wá ẹjọ́ ẹ máa bọ̀ níwájú. Ẹ máa bọ̀ níwájú. Ẹ jẹ́ kó mọ̀ wípé àwọn lèèyàn lẹ́yìn àwọn wọ́n ní bí ajá bá lẹ́nu lẹ́yìn ó di dandan kó pọ̀ bọ́. Dr. Ògúnníyì. Ó tọ́ ká ṣe àtìlẹ́yìn tó mọ fún ọ̀tún Ìyálájé ìlú Ọ̀yọ́. Chief Khadijat Ọmọ́tọ́ṣọ́. Kábíyèsí rẹ̀ sápá ẹ̀ka bọ̀sà àríwá o ẹ ṣé o. Láti ìrẹsà apá bákan náà kábíyèsí oníròótú bàbá ti wà láàrin wa bí. Ẹ ṣe ṣàtìlẹ́yìn fáláàfin Ọlọ́run á máa ṣàtìlẹ́yìn fẹ́ni náà o. Ẹ ṣé o. Ètò wà nílẹ̀ yóò tó nǹkan ẹ dákun o. Ẹ jẹ́ ká gbọ́n ọwọ́ sí i. Owó ń bẹ láwẹ̀. Bí ọ̀tún Ìyálájé tuntun bọ́ ṣe pa gangan ni ká ṣe. Bàdà. Owó ń bẹ nílé, owó ń bẹ lóde. Ẹ ṣé. Barrister Amsat, Dr. Amsat, láti ìlú Àfìdíò, ẹ̀ka àbọ̀ sọ́yọ̀. Tá a bá ti fi tiwa sílẹ̀ jẹ́ a máa kúrò níwájú láti lè fààyè gba àwọn yòókù náà. Ẹja tó máa finú ṣe àṣẹ tí ìyàwó afẹ́ ni wọ́n ń tọrọ. Ó ṣe yàrá iwájú tí kábíyèsí ṣe fún wọn ikú bàbá yèyé. Bẹ́ẹ̀ náà ni ó yẹ ìyá ọ̀tún Ìyálájé tuntun fún ìlú Ọ̀yọ́ yóò ju ìṣe. Àmọ́jẹ̀. Lábẹ́ bẹ́ẹ̀ ó ní mo fẹ́ recognize the presence of the rector, the Federal School of Surveying, Ọ̀yọ́, Professor Dosunmu, you are welcome. Ní Ìlọ́lá, ìyá dáadáa, Olúwatóbi, kámẹ́rà gbé. ANJP, led by Chief Mrs. Dr. Omidiji. Láàrin ìṣẹ́ tán bá ti parí eléyìí tán àwọn la máa pè ANJP. Ẹ dákun gbogbo àwọn àgbàlagbà ayọ̀ǹda yín sórí àga wọn ní kẹ́ ẹ mọ́ dìde ìgbà máa déwájú yín pẹ̀lẹ́ ní ká ṣe fágbà púpọ̀ bóyá àgbà ń bọ̀ wá kan ni wọ́n ní kí gbogbo àwọn àgbàlagbà jókòó ẹ dákun. Mr. Bolaji. ANJP nígbà tí a bá ti gba ewé oyè tán nígbà náà ní ẹni oore ọ̀fẹ́ láti ṣe ètò tẹ́ fẹ́ ṣe gẹ́gẹ́ bí ikú bàbá yèyé ṣe ní kí n sọ fún yín. Wọ́n láwọn ti rí yín àwọn sì ṣe tán. Wọ́n ní ká ṣe yín nígbà nígbà tó bá gba ewé oyè tán wọ́n ní ká ṣì lọ jókòó náà. Wọ́n láwọn ti rí yín àwọn kì í káàbọ̀ àwọn sì ṣe tán pẹ̀lú yín. Àkí wọlé chief imam ọmọ ikú bàbá yèyé ó ṣe bó ṣe lóhùn ó ṣe òní jímọ̀ chief imam ti lọ ó ti dé padà ọmọ ọba ni.
kí engineer Ramsat contractor padà ó ti mú yes. Àmọ́jẹ́ Akani Abazabi Ẹ̀rọ Ọbàjọ́mà Abado Alágbàdì ọmọ Kúlá Abímbọ́lá olórí ọba Akani Kúbà báyé Aláàfin Ìlàgbà Gómìnà Gbogbo Aláàfin Ìlàgbà Bẹ́ẹ̀dẹ́ Dàbàrà Ọba díẹ̀ Kàláàfin Abímbọ́lá. ẹ jẹ́ ká máa fi mú sí àṣẹ. Ọba boko lábòjú pa ọba boko ọba lẹ́mọ̀lẹ́ ẹ̀mọ̀ òde. Àkànní ikú bàbá yèyé Aláàfin Ìbàrẹ̀. Ẹkú ìfẹ́ Kadijat olúwa nífẹ̀ẹ́ yìí náà, ẹkú ìfẹ́ ìlú yóò ní bàjẹ́ lórí wa, wọ́n máa jú wa ṣe àwọn ní òlékè ògégi nílékè láti lékè ìṣòro wa, wọ́n borí àwọn ọ̀tá wa, wọ́n di àlùmọ́lẹ̀ ojú ó sì wọ́n lágbára lómọlẹ̀ lágbára àwọn ìyá wa, wọ́n á jùbà lórí àwọn ìyá wa, àwọn ni wọ́n fún wa ìfẹ́ àwọn náà máa ń jẹ́ ìlàbẹ̀ wọn lónìí. Ọlọ́run wá sí ìmú ọkọ̀ lórí bẹ̀rẹ̀ ọlọ́run ní kí kó bẹ́ẹ̀ wọ́n máa jó yí ṣe ọkọ̀ yọ́n balẹ̀ o. Àkí Aláàfin ikú bàbá yìí Adéyẹmí á bèè sí ọ̀la o. Bí tí ẹ kọjú sí ó rọ̀ ìlọ́run. Àwa ìlú ìjẹ̀bísí àdínà tún ń dá àrà nípa àwọn ìyá báyìí. Lágbára lọ gbogbo àwọn yóò ní yẹn kú. Gbogbo ọmọ ọlọ́run á ṣe wọn yóò rí bẹ́ẹ̀ yọ ṣe bẹ́ẹ̀ o. Wọ́n á fi ọpẹ́ ìhun ní bàbá yìí. Wà ní ogun lórí ikọ́ máa jẹ́ dán ọkọ̀ máa balẹ̀ ìrànlẹ́ ọ̀nà gbogbo tí a bá tí ìlú máa jẹ́ ìrìn fún yín gbogbo ọ̀tá yín wọ́n dìrò ó dà sí mọ́lẹ̀ àwọn odò ọmọ ọlọ́ lójú ogbé jámì gbogbo àwọn ọ̀tá wa á ṣàtìmọ́lẹ̀ fún láborí wọn èyí ò yẹ mọ́ á gbòòrò sí láàkó yín torí pàtẹ́ ilé àkókò yín ìtẹ́gùn fẹ́ ìrísẹ̀ gbogbo tutù ara gbogbo wá ń tutù ọmọdé ń bímọ ó ń bí àbí àlérí àìdá nínú ọ̀yọ́ láìpórí àwọn ṣòro yóò tó ìyárájẹ́ ìlú ilé ìtẹ́jẹ̀ ìpínlẹ̀ ìlà ọmọ orin gbé mọ́tí ọmọ tí lè wà lọ́wọ́ àgbọ̀mọ́rí ẹ̀jẹ̀ ẹjọ́ ẹ̀jẹ̀ ẹjọ́ ọkùnrin yóò balẹ̀ obìnrin náà ní o ẹ̀yà ìlú obìnrin yóò Ògo náà ló ń lọ yìí o. Ògo ló ní kẹ́gbó. Agbára wọn fi yóò kò ẹ̀kọ́. Ẹ̀mọ̀ gbà lò. Aṣọ náà ní ìṣẹ́ wọn lára. Gbogbo tẹ́ ti ní ẹ máa pọ̀ síbẹ̀ ní. Àbí ẹ ti mọ́wọ́ ìwà lónìí wá ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀.
Àgàní ọmọ òrùkú sàbí tó mú àbí bàbá jẹba. Àbí bàbá jẹba bàbá yẹn dáwọ̀ pẹ̀lẹ́ fọ́lọ́. ọmọ ògèzè Àkànní ekú bàbá yẹyẹ Aláàfin ìpẹ̀kun ọba Abímbọ́lá olórí ọba Àkànní ikú bàbá yèyé àgọ́ ọba ní Sókótó ní ilẹ̀ Zamfara ní Aláàfin ilẹ̀ àgọ́ ọba ọmọ Rómù alẹ́kọ̀ọ́lọ́wìnì ọmọdé sákàbí ó ti dá fẹ́rẹ́ bí ìnájò lẹ́ríkẹ́ ọmọ kúláàrin ọ̀run ọmọ Rómù àbíbàbá jọba ọmọ lẹ́mọ̀lẹ́ lẹ́mọ̀ òde àrèmọ́dókun títọ̀ yóò ti lẹ́mọ̀dókè ògùn èrò ọ̀nà ẹ̀bọ̀lẹ̀ ẹgbẹ́ kàkàn ní ọlọ́sọ̀ àkàn ní Ọ̀yọ́ ọmọ wo rúkúsà bí ọmọ Rómù àbòkò láwàdà wídí omi ọkọ̀ ká dùndùndùndùn kò dùndùn àrẹ̀mọ́ àṣẹ ìkúlọ̀ níbi oko tẹ́gbẹ̀ǹdẹ̀ tòlótòló jọ sí oko tẹ́ ẹgbẹ́ nǹkan tí èbó mú nǹkan yàgàn ó mú àbòkò lábòjú pa ẹgbẹ́ olú àṣọ àrẹ̀mọ́dókun tí wọ́n ránṣẹ́ tó sì máa jẹ́ jagunjagun ọmọ alákùnrin dòdò dáwà ọgbánítì ọlánítì kọ̀ọ̀kọ́ bọ̀tọ̀ ẹkùn ẹfẹ́ dàbọ̀ Àkànní ọlẹ́kùn bàbá yèyé Aláàfin ẹ̀wọ̀n lọ́kọ́ ẹja ẹ̀wọ̀n yímúyímú ẹ̀wọ̀n tàlẹ́nu ilẹ̀ fi lélẹ̀ o. Sákèkiri ìyálàjé ọyọ́ balẹ̀ ayọ̀ yín kúnlẹ̀ níjòkó ẹ̀ẹ́dù àtijọ́ ìgbàtà ẹgbẹ́ oyè lọ́bẹ̀ ẹ̀kú bàbá yèyé Aláàfin ìpínlẹ̀ gbogbo Yorùbá aṣọ àṣírí kò ní bàyà o bẹ́ẹ̀ máa mọ̀ ọ́ ṣe ní o ayọ̀ náà ni o kò síbẹ̀ àìní síbẹ̀ tí ó bá ti ní ìyọ̀ lórí ìlú
ayé yóò lò àṣẹ yóò lò yìí o àṣẹ ẹ mọ̀ sí o agbára ọ̀yá wa lórí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o. Alákàndí máa ṣe fáàrí àti pẹ̀kẹ̀lẹ̀. Kí ló máa bá wọn tà á? Kátó máa fẹnu lọlẹ̀ káàkiri. Àbíbọ́lá máa sọ lórí ìwọ̀n lọ. Gbogbo lọ́wọ́ yọjọ́ rí wí. Ẹlọ́gọ́m ayọ́jọ́ pẹ̀. Àbíbọ́lá lẹ́kẹ̀. Gbogbo wọn torí gbàdúró. Ebi lókè kànga. Àkàn lẹ́yìn orí jù wọ́n. Gbogbo ẹlọ́wọ́ yọjọ́ rí. Kábíyèsí fún bàbá yìí. Ọlá iná là ń lò. Ìgbà yóò máa yọ yín. Àkúbà àdábà ò ní ṣẹlẹ̀ lọ́yọ̀. àṣẹ Ọmọdé ọmọ abúlé àwọn àgbààgbà wọn fẹsẹ̀ kékeré lẹ́yìn òdu. Ẹ máa gbó sí ni. Agbára ìdúgbò ìkúrewé ẹ̀yìn ìkúrewé. àṣẹ Máa wọ́n ṣe ni. Ẹ dàgbà ẹ pẹ̀lú. Bí kábíyèsí Adéyẹmí ṣe dàgbà tó kó kó sí wọn lò. Ẹ̀yin náà mọ ọdún tó bẹ́ẹ̀ lọ. àṣẹ Atẹ́kùn wọn fẹ́ sí yín. Ọkọ̀ wọn fẹ́ sí yín. Ó ṣe máa ti lọ́yọ̀ àwọn ọmọ rẹ̀ ó tì í lẹ́yìn. Ó bẹ́ẹ̀ yọ sọ bẹ́ẹ̀. Bí àwọn ìṣe ní fún àkọsẹ́ ìgbéla. Gbogbo tí bá ti ní ọ̀rọ̀ mọ́. Lọ́rọ̀ mọ́ iná ra òkú yóò sì máa rọ̀. Lórí àṣeyẹ lórí bẹ́ẹ̀. Ọ̀tún yàrá dé. Orúkọ àwọn ìyá wa. Àwọn ẹ̀tọ́ ilé. Àwọn sì ní wà lọ́wọ́. Wọ́n jẹ́wọ́ ìyá sí wọn báyìí. Ìdíwó sì kù. Àsìkò wọn náà lè tó máa ń lò ní. Ẹ̀dọ́ ló pẹ́ ọ. Bẹ́ẹ̀ ni ojú gbà pé àwọn ìyá lò. Ẹ máa bọ́ lóye sàṣẹ́ o. Láàrin àyín pẹ̀lú bàbá náà ní Chicago. Ohun tí ìyàwó bí jọ ọkọ lójú ọ̀rọ̀ ní jẹ́jọ́ra lójú. Bẹ́ẹ̀ ni jọra lójú. Àṣẹ tí bàbá yẹn ń panu lé lọ́dẹ̀ máa wọ́n yẹn. Yóò máa ṣe fún nígbà tí ìgbà tí dáadé ọ̀dọ́ yóò ní dà. Àìmọ́ iye àwọn tájọ́ súré pẹ̀lú àti lójú. Ọ̀tọ̀ ní bàbá wá sí inú ilé àfin. Ọ̀tọ̀ wọ́n ṣe rò sí. Tó bá yẹ kí wọ́n ṣe rò sí tó já sí ìgbà yẹn. Yọ máa yẹ wọ́n. Wọ́n lọ yí padà. Ayé wọn máa lọ́dì dé òru. àṣẹ Ayé wọn máa lọ́dì dé òru. àṣẹ Àwọn òní dá wọn ní lọ́dẹ̀. àṣẹ Àwọn ọmọ òní jẹ́ ìlà rẹ̀. Ẹ̀kọ́ ara ń mọ̀lẹ̀. Ẹ̀kọ́ àwọn ìgbà ń mọ̀lẹ̀. Òyìn náà ìlú o. Ẹgbà tí mẹ́lọ́lá di ọrùn, tọ́kẹ́sẹ́ ní Sáláwùjọ wú, bọ́lágbẹ̀dẹ́ òjòjò ní mògùn, òjòjò ní mògùn ẹnu bẹ̀rẹ̀ ní sẹ́gbàdo. Ire mọ́mọ́ ní ìbẹ̀lẹ́nu mọ́mọ́, ire kọ́ ọ̀lọ́bọ̀, náà ní ìbẹ̀lẹ́nu lákọ̀ ọ̀sẹ̀, èyí á wí pé kò lè kó gbọ́. Èyí àwí fọlúyàyà sàádọ́ta bí ìrì ọjà àní bí ìrì ọba mú. Ọmú sẹ́rí ọwọ́ ọ̀gbọ́n mẹ́dùn lòsì. Ọ̀gbẹ́lẹ̀ kò tó ọ̀tẹnubọ̀ wúre. Wọ̀lẹ̀ wí àyè. Sàgọ́lẹ̀bà tí bẹ́ẹ̀ lọ́rùn. Sáláwùjọ òwú. Bálágbẹ̀dẹ́ bá dùn ní òjòjò ní mògùn. Òjòjò ní mògùn ẹnu pápá yẹn ò ní sẹ́gbàdo. Gbogbo tó wí lọ́sọ̀gbọ́ Aláàfin ọ̀run. Nítorí arílégbó lóye sí òògùn làbí lágùn ọ̀gọ̀. Arìnà kálù ti jẹ́ ní mẹ́sàn-mẹ́sàn. Àbà sórí rẹ̀gàn. Àbà sórí àyàgò mọ́. Òṣàkà fipò ṣiṣẹ́ ní àlejò bárún bá pé. Ọ̀run pé wọ́n sin ọba bá mú padà lẹ́yìn gbogbo wa. Oyinmọ́ gbà ní Ṣàngó tí fowó mú tí ó. Ẹ̀kọ́ aráàlú ní àmọ́ ìwà gbà tọrùn àwa ní báwa san lágùn ọ̀gọ̀. Ẹ jẹ́ máa ṣe àṣẹ.
ewé àkókò ló wà lọ́wọ́ ikú bàbá yèyé kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà ó ní wọ́n súre sí lẹ́yìn ìgbà sí kábíyèsí súre sí tán ajá ewé àkókò yìí lé ẹni tí í ṣe ọ̀tún ìyálájé gbogbo ilẹ̀ Ọ̀yọ́ pátápátá wọn ajá lé wọn lórí àmọ́ ṣáájú àsìkò yìí oná ti ṣe bó ti yẹ kán ṣe a sì lo omi a sì lo oyin kábíyèsí ti dá obì ti yàn bákan náà la tún ti lo ọtí ìbílẹ̀ láti fi súre fún ẹni tí í ṣe ọ̀tún ìyálájé ti gbogbo ilẹ̀ Ọ̀yọ́. wọ́n ní kí ẹ pa nǹkan tí a mú lọ́wọ́ gbogbo wa pátá ẹ̀yà pa. ẹjọ́ ẹ má jẹ́ ká lo fóònù wa láti fi ya nǹkan kan ẹjọ́ sà. wọ́n ní kí a pa ìgbọ́rọ̀. ẹjọ́ sà. ìyá kan fi náà ṣe àṣẹ.